Ẹ káalẹ́ bá a gbóhùn sókè. Ẹ kálẹ́ o, ẹ̀rọ ikú ènìyàn. Yá àwa nìyẹn, ẹ káalẹ́ ẹ káàbọ̀. Ẹ̀dẹ̀ kú iṣẹ́ ẹkú gbogbo ẹ̀ náà. Ọlọ́run á ṣàánú gbogbo wa. Mo fẹ́ béèrè àwọn nǹkan kan ni o. Ṣé mo lè béèrè sà? Ok, tí ó bá ti kúrò nínú show tá à ń ṣe lórí show wa, it has to do with Islam, Allah, Muhammad, Saudi, so àwọn nǹkan tá à ń ṣe nìyẹn. History, àwọn nǹkan tá à ń treat nìyẹn. Nǹkan tí mo kàn fẹ́ béèrè ni pé ẹ má bínú o. Ṣebí ẹni nílẹ̀ Yorùbá wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ní ẹ̀sìn wa tó jẹ́ ẹ̀sìn àbáláyé nílẹ̀ Yorùbá. Ẹ bá bínú Mr. Yaya. So àwa Yorùbá a ní ẹ̀sìn àti pé ta tó tẹ̀síwájú ní ìgbàgbẹ̀yìn tí mo ṣe àyẹ̀wò mi rò bóyá ní Yorùbá tó ń jẹ́ Gàmbàrí. So ṣé Yorùbá ní torí ètò wa à ń ṣe ìtanijí fún gbogbo àwọn ọmọ Yorùbá ká lè jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀sìn Islam kò sí fáwọn ọmọ Yorùbá. So gẹ́gẹ́ bí orúkọ yín tí mo rí Yaya Gàmbàrí, so ìgbà tí mo wo gbẹ̀yìn mi rí ọmọ Yorùbá tó ń jẹ́ Gàmbàrí, so ó lè wá jẹ́ orúkọ ìnagijẹ yín kí n má mọ̀. So ṣé Yorùbá ní àbí kí n ṣe Yorùbá? Torí Yorùbá ni mí. Yorùbá ni mí. Yorùbá ni. ọmọ ìlú torí orúkọ yín yẹn ló jẹ́ kí. Ọmọ Ìlọrin ni mí. But Èkó ni mo bèsì sí Èkó ni. Ok, so àwa Yorùbá a ní ẹ̀sìn àṣà àti ṣe la ní. So ẹ̀sìn Islam àṣà àti ṣe àwọn Lárúbáwá ni adẹ̀ ní gbogbo ẹ̀rí tá máa mú jáde pé Lárúbáwá lónìí. So tẹ bá ní béèrè lórí ẹ̀, so nǹkan tá máa ń sọ ń bí nìyẹn. Ẹ ṣé. Ṣé ṣebí gbogbo wa accept pé Odùduwà ni babaláku bàbá wa? Kí tún sọ lẹ́ẹ̀kan sí pé ètò tá máa ń ṣe ń bí a máa ń sọ nípa Islam, but tẹ bá fẹ́ sọ nípa àwọn ìtàn Yorùbá other platform wà tí wọ́n ti máa ń sọ. Ọ̀la ń sìn wọ́n máa ń ṣe program kan lọ́dọ̀ ìyàwó Ifáṣẹ́sìn. Tẹ bá lọ bẹ̀ ẹ lọ béèrè tẹ bá fẹ́. Apàṣẹ Fá, babaláwo Erinfọlámi, Aláréwó, Ifásòótọ́, tẹ bá débẹ̀ gbogbo béèrè tẹ bá fẹ́ béèrè ẹ lè béèrè. Ìyẹn àkọ́kọ́. Tẹ bá tún wá jẹ́ Yorùbá lóòótọ́, èmi ò rò bóyá kẹ wá tá máa béèrè pé ṣé Odùduwà àbí olówó Èkó ni baba ńlá bàbá yín. Ẹ lè padà lọlé kẹ lọ béèrè, ibẹ̀ ló ti máa fún yín ní wọ́n máa ti dá yín lóhùn bó ṣe tọ́ bó ṣe yẹ. Bọ̀ ọ̀dọ̀ tí wá ń bí ilé kéwù Yorùbá ní bíbáyìí a máa ń ka Quran, Hadith. Àwọn èèyàn wa tí wọ́n kàn ká Lárúbáwá fún tí wọ́n ọmọ tó mọ̀ ẹ̀ a máa ń kà á dẹ̀ máa ń tu fún wọn. So nǹkan tá à ń ṣe ń bí nìyẹn, mo kà sọ fún yín lẹ́ẹ̀kan sí. Ẹ lè accept pé kéèyàn béèrè nípa ìṣẹ̀ṣe. Tó tá à ń ṣe nìyẹn. Ó dàbí kẹfẹ́ wo kẹ lọ sí kẹtàn tẹ́lẹ̀ yín síbi tó ti ń play ball kẹ wá máa sọ fún wọn pé ẹ fẹ́ kọ́kọ́ rin bẹ́ẹ̀ ó wọ́ọ̀kì bẹ́ẹ̀. Tẹ bá fẹ́ gbọ́ news ẹ ti mọ ibi tẹ máa gbé sí, bí TV sì lẹ máa gbé sí. Tẹ bá fẹ́ gbọ́ news, tẹ bá fẹ́ wo sport ẹ ti mọ ibi tẹ máa gbé sí. Tẹ bá fẹ́ gbọ́rọ̀ Muhammadu tẹ bá ti tẹ Àkànbí Ọlọ́ba ẹ gbọ́rọ̀ Muhammadu. Tẹ bá fẹ́ gbọ́rọ̀ Allah ẹ̀yẹn tẹ MS bàbá ẹ máa gbọ́. Tẹ bá fẹ́ gbọ́ ìpọ̀n rí bó ṣe máa ń kí ọmọ bankiloko ọ̀bọ yẹn náà Sùlù Gàmbàrí tó wà nílọrin yẹn àti gbogbo àwọn àfa ẹni tó di ẹpọ̀n wọn mú àtẹpọ̀n Allah àtẹpọ̀n Muhammadu ẹ̀yẹn tẹ olówó Èkó. So ibi tẹ bá fẹ́ wò níbi ìbàjẹ́ wá wà ń sìn gbogbo ẹ̀ láti wá papọ̀. Islam, Muhammadu, Allah, Saudi, àfa nǹkan tá à ń ṣe ń bí nìyẹn. So ọ̀rọ̀ tó bá ti jẹ́ pé kò ń ṣọ̀rọ̀ yẹn ibòmíì ni. So ẹ jẹ́ ká dẹ́lómi lòun tí ẹ bá ní tẹ́ ẹ bá lè dá sí ètò tá à ń ṣe ká à ń fẹ́ fi àkókò ṣòfò ẹ jọ. Ok, ẹni sùúrù náà ẹ sọ̀rọ̀ kan sìn. Ẹni ànábì mú oko Hussein ọmọ ẹ̀. Ẹ jọ ṣe ní ẹ̀rí ẹ̀ tó dájú lọ́wọ́. Ẹ̀rí tó dájú wà ibi tí Muhammadu ti mú oko ọmọ ẹ̀ tó gbé sẹ́nu, àbí ibi tí Muhammadu táwọn àlùjọ̀nnú ti bá sùn, àbí ibi tí Muhammadu tí àwọn ẹ̀gbọ́n ọkùnrin tí wọ́n fa ìdí ẹ̀ ya, àbí ibi tí Muhammadu ti jalè ní bí abitó di boko sùn ni. Kò sí ìtí kò sí lọ́wọ́ wa ń bí. Tẹ bá ti fẹ́ ẹ béèrè a ó sì fi fún yín. Wọ́n ní ìwọ béèrè a ó fi fún ọ. Orí kan wà lẹ́wà yìí. Ibi tó tọ́tọ́ tó fi ètò yẹn gan lẹ́wà yìí. Àbí ibi tó ti gbé ọmọ sórí ẹsẹ̀ nínú mọ́ṣáláṣí tó dẹ̀ ń fún ọmọ yẹn ní tó ń fún ọmọ yẹn ní kọ̀yìn sí mi. Àbí tálùjọ̀nnú ti bá sùn ewu lẹ fẹ́ ń bẹ̀. Mi ò bá pàdé rí ohun mo ṣe ń béèrè pé ṣe ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Gbogbo ẹ̀ ló wà níbí. So ms ẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi tí àwọn àlùjọ̀nnú ti bá Muhammadu sùn tí wọ́n fún ní dọ́gì banana cow kọjú sí mi mẹ́yìn wá. ẹjọ́ tó lọ́lọ́run èmi ti ní ìlú lára bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ ṣe. kí ni tọ́pìkì tèmi yìí gangan. no Mr. ẹ ní sùúrù náà wọ́n béèrè àti ní ẹni tó bá fẹ́ béèrè nǹkan nípa Islam tó bá wá síbí báyìí ibi tó tọ́ gangan ló wà yìí a máa fún ẹnìyẹn. Wọ́n ti béèrè kankan fún wọn ní tiwa, so nǹkan táwọn à ń ṣe nìyẹn. Àwọn àfáà yín tẹ bá béèrè lọ́wọ́ wọn wọ́n lè má bẹ̀ fún yín bọ̀ àwa ní lọ́wọ́
tẹ bá ń gbọ́ tó wọn afọ́ máa sọ pé àṣírí ń bẹ fa ńlá àṣírí lọ́wọ́ àṣírí ń bẹ fa àwọn nǹkan yẹn rè àwọn òbó àwa tú síta pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó yẹ gbé sókè ẹja lọ. Abdullah related. Abdullahi ló ń gbé wa lọ pé The messenger of Allah sent for me. Muhammadu òjíṣẹ́ Allah oníkọ́lọ́pàá Abdullahi wà kó gbéra kó taratasa kó máa bọ̀ kó So jẹ́ mi ní set òde mi. out until I reached such and such a place. Abdullahi bá gbéra ó bá ń súré lẹ́lẹ́lẹ́lẹ́ tó fi bá Muhammadu wọn bá ń gbéra wọn lọ. And he traced the line for me and told me, stay between these two Muhammadu lines. bá ya ìlà tó máa nílé bàbá tiẹ̀ òde bí ó bá ya là ó gbúdọ̀ bọ́ta ń bẹ̀ kó dúró sínú ìlà yìí. Don't go outside of this line. Tó o bá bọ́ta nù ìlà yìí tójú ẹ̀ bá rí o fara mọ́ o. If you go outside of it, it is over. Bó o bá bóde tí ọ bọ́ Muhammadu tún ṣèdè tí ọ Abdullah bọ́ bó bá bóde. And so I stayed there. Abdullahi bá dúró ó gbọ́ràn. Then the messenger of Allah went off a stone's throw away or a little further. Muhammadu bá gbéra ó bá tẹ̀síwájú bí ajá afọ́ ó gbéra tán. Then he mentioned a group of male members Àwọn ará bí táwọn àwọn ọkùnrin ni wọ́n tí wọ́n san ọgùn wọn bá dé wọ́n ga wọ́n fi hàn gbọ̀n. who looked like the Zut people. Wọ́n ní wọ́n dàbí àwọn Sloop people àwọn yẹn bí Pakistan àwọn India ni wọ́n fi hàn gbọ̀ngàn. With no clothes on them. Wọ́n wọṣọ sàgbàlá wọn gbóngílágìlà wọ́n dúró báyìí. Very tall and scrawny. Yépa kí ni wọ́n ó gùn pa báyìí ni wọ́n ó dúró tán. And they came and started to ride the messenger of Allah. Yé ó já mi lára jẹ. Bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní mú Muhammadu nìyẹn wọ́n fa ẹsẹ̀ ń bí ìkan fa ẹsẹ̀ ń bí wọ́n bá ń fún Muhammadu dọ́gì àwọn kan gbé sí lẹ́nu wọ́n ṣe ń fa And Muhammadu the lọ nìyẹn. prophet of Allah began to recite to them. Yé bí Muhammadu bí kíní ṣe ń bà lára Israel kò máa ṣe yé ó bá ń bẹ̀rẹ̀ sí ní ṣe kíní o. And they started to move closer. And they started to move closer and lean around me. Ẹ̀rí irú style tó fún Muhammadu ó dáwọ́ tẹ̀lé báyìí wọ́n wá di ẹsẹ̀ Muhammadu mọ̀ wí báyìí ronú o bọ́n ṣe ń gbà sí fún Muhammadu máa ń gbọ́wọ́ lọ sí Abdullahi wa Abdullahi bá ní Muhammadu máa ń súnmọ́ mi. And get in my way, and I become intensely terrified of them. Àyà Abdullahi bá já pé kí leléyìí wí báyìí style lọ fún Muhammadu tó ń fọwọ́ rìn táwọn yẹn gbà wọ́n fa ẹsẹ̀ báyìí. So I Abdullahi sat bá ń gbọ́ down. bá ń ké ó bá wí pé. And when the morning light broke, nígbà tí ilẹ̀ fi máa mọ́ wọ́n gbá Muhammadu mọ́jú ni ìgbà tí ó dilẹ̀ mọ́ tó di fẹ̀rẹ̀ ọwọ́ déré. they began to go away. Àwọn àlùjọ ní ìbá ń lọ lẹ́yọ kankan. Then the messenger of Allah came back exhausted and in Ìgbà tí Muhammadu pain. máa fi gbéra dọ́dọ̀ Abdullahi ó ti rẹ̀ Muhammadu ó ti rẹ̀ And gan-an. in pain. Muhammadu in fact gbogbo díẹ̀ ti ya Ó jáde ẹ̀jẹ̀ lẹ́yìn. díẹ̀ ya Practically- bẹ́ẹ̀ ló ń jẹ́ ìrora. Practically in pain. Wá bẹ́ẹ̀ Muhammadu ayé òun ti bàjẹ́ gbogbo díẹ̀ ń jó ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló ń wọ́ rìn. From how they had riding in. Ọba ayé Muhammadu jẹ́ bọ́ ṣe gun Muhammadu. He said, Muhammadu bá wí pé indeed, I am exhausted. wọ́n ti dún ayé òun bàjẹ́ wọn ò ní kankan mọ́ kò sókun lára àwọn mọ́. Then the messenger of Allah put his head in my lap. Muhammadu bá gbé orí ẹ̀ sí orí itan Abdullahi. And the scrawny ones came with tall white garments on. Àwọn àlùjọ ní ìbá tún yọ wọ́n tún fẹ́ wá ṣe rántírì wọ́n bá tún gbéra dé. But the messenger of Allah had fallen asleep. Tí Muhammadu máa rí wọn báyìí Muhammadu dákú ni o aládùúpa. And I became more intensely terrified of them than I was the first time. Bí Abdullahi náà bí gìnìgìnì ṣe má Abdullahi yẹn dé pé Abdullahi gan fẹ́ kú sára mi tó wà pé àwọn àlùjọ ní wọ́n ní pọ́n lọ́wọ́. So eléyìí tá a kà Báyìí yìí Muhammadu jẹ́. kò sí pa kà lórí ó wà ní Musnad Ahmed hadith number 3788 volume 4 page 33 to 35. So ibi tó ti bá a sọ nìyẹn ibi tó ti fẹ́ gbọ́. Ẹlẹ́rìí òun sí ń lé pẹ̀lẹ́rìí ni o Muhammadu ṣe báyìí pẹ̀lẹ́rìí Muhammadu ṣe lé pẹ̀lẹ́rìí so ẹgbẹ́ ibi tí ó ti bá òkú sùn àbí ibi tí àwọn àbúrò bàbá ẹ̀ ti bá sùn tí wọ́n bá yàwó ẹ̀ ń lé àwọn Sẹ́límọ̀ àbí Sámọ̀ yà ó dàbí Sálámọ̀ àbí Sẹ́límọ̀ something like that ẹgbẹ́ jáde. ibi tẹ́ sọ pé ó ti. ẹjọ́ tó rọ́lọ́hún any reference tẹ́ bá máa mú wá ẹ jẹ́ kó máa jáde nínú Quran gbogbo àwọn àdìtì tẹ́ ń gbé wá yìí kò mi ò ń ṣàfáwọ̀ any reference tẹ́ bá máa mú wá ẹ jẹ́ kó jáde nínú. lórí rọ àwọn tó ẹwọ ìdókà àdìsí náà ló gbà kúrò níwà
tó tó dọ́wọ́ ẹ̀yìn púrúǹtù yìí àbí Sharafa Adin ló sọ Sharafa Adin ló irọ́ sọ. rárá mi ò kí ń ṣàfà o mi ò kí ń ṣàfà ṣùgbọ́n mo mọ irọ́ inú Quran kẹ́ ti máa mú. ẹ̀rọ èmi kọ́ mo gba Quran àtàdí sọ ẹ jẹ́ kàkà Salama ó yẹ gbé sókè ms. Salama spoke to him and said, Salama ń sọ fún Muhammadu ó wí pé Oh, messenger of Allah, Muhammadu òjíṣẹ́ Allah, your cousin, your aunt's son, àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ obìnrin and your son-in-law, àtànà rẹ, he said, ó wí pé I have no need of them. mi ò fẹ́ rí wọn, mi ì fẹ́ fi wọ́n ṣe nǹkan kan. As for my cousin, ó ní fún yìí tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n òun yẹn, he gripped me. yé Muhammadu ní pé ìyẹn náà ó fi ọwọ́ òun tẹ̀lé, ó fa itan òun lápá bí ó fa lápá bí ó wá ń fi nǹkan bọ̀ òun lára, ó wá ń pàpà súpé òun, wọ́n bá di Muhammadu jẹ́. And as for my cousin and my son-in-law, Muhammadu ní fáyà èyí tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n òun àti àna òun yẹn o. he is the one who said to me in Mecca. Ó lóun nìyí tó ń wí fún òun nílùú Mẹ́kà. What he said, he insulted me in Mecca. Muhammadu ló yẹ̀yẹ́ òun, ó sọ òun dèèyàn yẹpẹrẹ, ó lájá lòun, ó léwúrẹ́ lòun, ó lẹ́ranko lòun, ó lẹ́lẹ́dẹ̀ lòun, ó yẹ̀yẹ́ òun. So èyí tá a kà yìí ẹ máa rí ní òun rẹ̀. Ẹgbẹ́ súnmọ́ wọn kọ́ tó rẹ̀ rí yẹn. Jami al-Masnid wa al-Sunnah by Ibn Kathir volume 27. Ó wà níbẹ̀ kò ń ṣe. So onírọ́lọ́mọ alẹ́lẹ́rìí òun sí ilé. So èwo náà tún náà fẹ́. ẹ tún béèrè ká tún fún mi, èwo lẹ tún fẹ́. Ṣé ibi tó ti jalè tó ti já sí o? Ibi tó ti bókù sùn kọ́. Ẹbí yẹn bẹ̀rẹ̀ àtinú Kùránì yẹn ti ń bọ̀ ẹja bẹ̀rẹ̀ mẹ́. Ibi tó ti mú oko, ibi tẹ́tẹ́ pé ti mú oko sẹ́yìn, tó ti mú oko sẹ́yìn. Tó ti mú oko ọmọ ẹ̀ yẹn. Ṣé ìrántí yẹn tó ti fa ikú ọmọ ẹ̀ sẹ́nu. Ẹ bá kà yẹn wá tún gbé ibi tó ti lọ ní mọ́ṣáláṣí, tó mú ọmọ ìkéré yẹn lọ ní mọ́ṣáláṣí. Ọmọ yẹn náà ló mú lọ ní mọ́ṣáláṣí kẹtù gbé jáde. Ẹ lè ta ẹ kí n zoom ẹ díẹ̀ káwọn yẹn lè rí. Tẹ bá tẹ̀ sí Google ẹ máa rí. So Tarabani 2658. Gbé sókè. So Al-Azan Al-Fawasi, àwọn tó gba àdìsí wa, wọ́n ní Ibn Abbas said, Ibn Abbas lóhun rí Muhammadu. I saw the prophet. Ó lóhun rí Muhammadu pẹ̀lú ojú òun kòrókòrò báyìí, ice cream gbà ojú méjì. Parting the ties of Ali-Hussein. Nípa ti Ali-Hussein ọmọ ìkéré yẹn náà ni wọ́n ń sọ, ẹ máa gbọ́ Ali-Hussein ọmọ ìkéré yẹn ni o. Kí ni Muhammadu wá ṣe? Ọ̀nà ti la tán ẹ̀, part the tie. So parting the tie of Ali-Hussein. Ó dàbí mo rí orin kan tó sọ pé ó yá látàn, ó yá látàn. Muhammadu ó fa ọ máa ń fa itan Muhammadu náà ni. Muhammadu wá tún fa itan Hussein. And kissing his little private area. Muhammadu wá gbé kinní yẹn sẹ́nu pọ́ngilá. Muhammadu wá ń fa oko Hussein. Ẹ jẹ́ a lọ sínú mọ́ṣáláṣí bó ṣe gbé ọmọ yẹn náà sórí ẹsẹ̀ ẹjọ́. Muhammadu ẹ jẹ́ kí ọmọdé wá. Muhammadu dẹ̀ gbé Hussein sí abẹ́. Muhammadu bá nǹkan jẹ́ o. Muhammadu in fact. Tó ń dùn mí báyìí, àwọn tí wọn mọ Arab tó máa ń ka àwọn kìíní ìfún ọ pẹ̀lú èdè Arabi wọn máa ṣe àmì náà yà láò. Ọ̀nà kan tó ṣẹlẹ̀ pé àwọn àǹfààní kò sí nǹkan tó bá ti kà tó bá ti jẹ́ Arabic pé Allah máa gbà, kò bá jẹ́ ìtàn, kò bá jẹ́ ogun, kò ṣàṣà mi sí. Kò bá jẹ́ bí dídí mo kó àlí. Kò ṣàṣà mi sí bẹ́ẹ̀ ni. Ọlọ́run máa lọ wa lọ́pọlọ. Àwọn tọpọlọ wọn ti lọ, Ọlọ́run bá wa wò wọ́n sàn. Kí ẹ̀kọ́ gbóhùn sókè ìṣẹ́jú kan ẹjọ́. Ẹni bá fẹ́ sọ̀rọ̀ bí á kàn bí gbogbo lé. Ṣẹ́mọ̀ ẹ má bínú, ṣẹ́mọ̀ pé gbogbo àwọn ẹ̀rí tẹ́ ṣò wá yẹn tẹ́ ń ka yẹn. Ṣẹ́mọ̀ pé gbogbo àwọn tó kọ́ wọn ò bá níbi láyé. Ṣé ẹ̀ka ṣáà kà tí wọ́n ti wá tán. Ọlọ́run wá nọ́bì ní ò bá nọ́bì láyé. Àwọn tó kọ Kùránì gan ò bá nọ́bì láyé. Wọ́n ní. Nǹkan tí máa fi dáhùn ọ̀rọ̀ tí mo gbọ́ ń sìn ni pé wọ́n máa ń pe àáfàá kan ní Sharafa Adin tó máa ń rán mú sọ̀rọ̀ báyìí fáwẹ́lì àrùn mú pé ó ní àwọn tó gba Kùránì náà ló gba àdìsí wa, ó ní tó dọ́wọ́ wọn púrúǹtù yìí, èmi yẹn mọ àfáàyàn ló sọ orúkọ ẹni Sharafa Adin, ó ní àwọn tó gba àdìsí náà ló gba Kùránì wa, kí wá lóde tá a wá fẹ́ máa jà pé lórí ìsá tó ka ojúmọ́ ṣáláṣí ẹ̀ ká ibi tí àwọn sáábì ló gba Kùránì wa. Okay. Àwọn sáábì ànábì ló gba Kùránì wa o. Àwọn àdìsí tẹ̀ ń kà yìí, àwọn sọ̀yí Buhari, Sunan Abi Dawuda, gbogbo àwọn ẹni yìí wọn ò bá ànábì láyé.
ok akọ̀bí nǹkan tá a máa ṣe ń sìn lélẹ̀ akọ̀bí yóò dàpọ̀ máa lọ ilé ẹjọ́ so a máa pè àwọn tó kọ àwọn àdìsí yẹn a máa pè wọ́n lẹ́jọ́. bá la máa gbé wọn lọ. ànábì tó máa ń sọ tó bá fẹ́ sọ fún wa inú àdìsí ló ti máa ń sọ fún wa ó dẹ̀ máa ń dùn tá a bá ń gbọ́ wọn bàbá tí wàá gbọ́ wọn kan tó rí bákan sìn àwa láàánú gbà sọ̀rọ̀ yẹn rí bákan gbogbo So ẹgbọ́n this Atobari, volume 9, page 31. irú èmi sì kí ni mo fẹ́ jáde mo fẹ́ sọ ìtàn nípa bàbá ẹni tó kọ́kọ́ jẹ Ọọ̀ni of Ifẹ̀ Kàkà kìíní nǹkan. àti ní àkí ń sọ̀rọ̀ nǹkan tá à ń sọ ní mọ́ṣáláṣí lélẹ́yìí so ẹni tó bá fẹ́ sọ yẹn lè lọ jáde kó lọ máa sọ nǹkan tó bá hàn mọ́ṣáláṣí là wà yìí mọ́ṣáláṣí lè kí ilẹ̀ Yorùbá a ti sọ kí ni pé ẹni tó bá jẹ́ ọmọ Fúlàní lè lọ sí péjì ẹ̀ kó máa sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ Yorùbá àwa ń bíbà à ń sọ̀rọ̀ Islam So so ẹgbẹ́ sókè ms Atobari, volume 9, page 31. Muslim dragged Muhammad as thief. àwọn mùsùlùmí sì wọ́ Muhammadu wọ́n wọ níwọ̀kúwọ̀ torí pé Muhammadu ó jalè níbẹ̀ yẹn ọmọdún jalè ń bẹ̀ yẹn. They raided us in our settlement. àwọn Muhammadu lọ jígun jalè níbi tí àwọn yẹn fi ṣe ibùgbé Though we were men who retaliated. àwọn ọkùnrin bẹ tí wọ́n sán ogun tó tọkùnrin This is the end of Abu Wajah report. ibi ni àbúrájà parí ìròyìn tirẹ̀ sí To return to the report of Amir bin Shuaib. ká padà sí ìròyìn Amir bin Shuaib After the messenger of Allah had completed the return of the captives of Unayya to their families, lẹ́yìn ìgbà tí Muhammadu lọ kó ẹrù kan fún àwọn mọ̀lẹ́bí Unayya he rode away Muhammadu bá ń kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ̀ṣẹ́ wọn bá ń sá lọ and wọn bá the ń people dùn lọ follow him, àwọn èèyàn bá ń lé ẹ bá mi kí gbé olè wọn bá ń lé Muhammadu shouting, wọn bá ń pariwo olè "Oh, olè olè messenger olè of ẹgbà mí Allah, ẹgbà mí Muhammadu òjíṣẹ́ Allah olè olè divide, olè olè divide our booty of camels and small fún wa cattle lọ́wọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wa among us," àkúnmẹ́ wa fún wa ń tiwa olè olè wọn bá ń lé Muhammadu until they forced him back against a tree, bọ́ ṣe gbá Muhammadu wọn bá fẹ̀yìn Muhammadu tàgbà gẹ́gẹ́ bí olè and his kí ló wá wí mantle was pulled away from him. wọ́n bá já Muhammadu ṣubú Muhammadu bá ń ké aṣọ He mi dá said, ṣòkòtò mi ó "Oh fún mi láṣọ man, kò fún mi lẹ́wù give ẹ̀yin me ọmọ back my ènìyàn mantle. ó fún mi láṣọ kò fún mi lẹ́wù By ṣòkòtò mi Allah, dá má jẹ́rìí if owó I ọjà had as Muhammadu bá ń many ké sheep as the trees of Tiama, Muhammadu kálóhùn ní tó bá pọ̀ ni I would have divided them among òun á ti fún you. yín ẹ má jẹ́rìí owó ọjà ẹ ṣàánú mi òwò ló wà gbogbo gbóngílágílà Muhammadu ló ń wò wọ́n wá fún láṣọ Muhammadu ó wá ń ké Ibo ló sọ pé ó ẹ tún jọ̀ọ́ ẹ pọ̀? ṣàánú mi ó wá ń ké ní òwò wọ́n fi Muhammadu ṣẹ̀sìn no 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 níbi tó ti bókù sùn yẹn. ṣe rí i pé ẹ máa gbọ́ ṣe rí i pé tí a bá mọ kínní ìka ní lárúbáwá àti èdè wa ṣe rí i pé àwọn afáàkàn máa gbé wa mọ́ra ní bọ́bá ẹ ìsìn káwọn èèyàn mọ ṣe ilẹ̀ tí wọ́n bá mọ̀ ọmọdù o. kí tó máa lọ mo rí wípé gbogbo àwọn àdìsí tẹ̀ ń gbé wá yẹn ẹ fẹ́ jẹ́ kíyàn make explanation lórí ẹ̀ ẹ̀yin kàn fẹ́ kà pé ẹ̀yin kàn fẹ́ kà kíyàn dé. ẹ jẹ́ ká gbé ẹ̀kan sí kẹ́ṣẹ́ explanation fún wa níbi ìbáyìí Muhammadu ti bá òkú sùn kí ẹ mẹ́sẹ̀ yìí ká gbé explanation lórí Narrated by Ibn Abbas. Ibn Abbas ṣàlàyé pé tábàdí ka ilé ìtàn a máa gbọ́ explanation lórí ẹ̀. I, Muhammad, put on her my shirt, Muhammadu sì bọ́ aṣọ rẹ̀ ó sì wọ̀ fún òkú that she Fatima may wear the clothes of heaven, Fatima lè wọ aṣọ gẹ́gẹ́ bí aṣọ àlùjọ náà. and I slept with her in her coffin, Yé Muhammadu sì ṣe pàpà súpé pẹ̀lú òkú yìí dọ́gì cowgirl banana nínú that ìsà I may òkú. lessen the pressure of the grave. Òun á lè bá dẹ ìyanu ìsà òkú. She was the best of Allah's creation to me after Abu Talib. Ó ní lẹ́yìn Abu Talib Fatima yìí ló dájú náà wọ́n tá a láàdá. The prophet was referring to Fatima, the mother of Ali. Muhammadu ń sọ pé Fatima tóun bá sùn òun ló dájú. The Arabic word used here for slept is idtajat, Èdè Lárúbáwá fún pàpà súpé ní ìsáájà and literally means lay down with her. tó túmọ̀ sí pé kéèyàn ṣe cowgirl banana dọ́gì mọ́mí It is àǹdájì. often used to mean lay down to have sex. Nínú ìsà òkú yẹn Muhammadu ti ṣe 6-9 fókú yẹn tẹ̀yìn tẹ́ bá ti gbọ́. Muhammad is Olùbá understood nǹkan jẹ́. as saying that because he slept with her, she has become like a wife to him. Muhammadu bóun ṣe ti ṣe pàpà súpé tóun ti kó ìbálòpọ̀ fókú yìí ó ti di ìyàwó òun ó ti di She will ìyàwó be Muslim. considered like the mother of the believers. Ó lóòkú tóun bá sùn ti di ìyàwó Muslim bóun ṣe ti bá sùn. This will supposedly prevent her from being tormented in the grave. Ó ní ilé àlè bá dẹ ìyanu ìsà òkú táwọn Muslim máa ń jẹ tó bá ti Since kú nínú Muslims ìsà òkú. believe that as people wait for judgment day, they will be tormented in the grave. Ó ní nígbà tó ti mọ̀ pé tí wọ́n máa ń dúró de ọjọ́ ìdájọ́ ìyà ńlá máa ń jẹ wọ́n nínú ìsà òkú. To reduce the pressure here means that Láti bá dẹ ìyanu ìsà òkú bí báyìí. the torment won't be as much because she is now a mother of the believers. Ìyà yẹn ò ní pọ̀ tó ti di ìyá àwọn Muslim lẹ́yìn tí Muhammadu ti bá sùn. After Muhammad slept with her and consummated the union.
lẹ́yìn tí Muhammadu ṣe pàpà súpé fókù yẹn tó bókù yẹn ṣègbéyàwó nínú sàòkò so ẹni tó bá fẹ́ ṣàlàyé pa ilé ẹ̀mí sẹ́dẹ̀ gbé síta kagbá láàyè ẹ ṣe gbogbo ilé ẹ jọ ẹ bá wa tap ó yẹ ká ti dé 1 million gbogbo ilé ẹ ṣe. so wọ́n lè ṣàlàyé báyìí àti ń gbọ́ kán ṣàlàyé ogun ẹ̀pọ̀ ó yá à ń gbọ́ yáyá jábọ̀. ẹjọ́ nítorí Ọlọ́run àdéhìsì yìí ń sìn historically ṣé Fatima kú ṣáájú ànábì ni àbí ànábì ló kọ́kọ́ kú so ẹ ṣe torí mo béèrè question kan tẹ́lẹ̀ yes Fatima the mother pé Fatima ló kọ́kọ́ kú ni àbí ànábì ló kọ́kọ́ kú. mother of Ali mother of Ali ìyá Ali òun ṣe Fatima ọmọ Muhammadu ṣẹgẹt ìyá Ali ni Muhammadu lọ bá sùn bẹ́ẹ̀ ni. ok irú nǹkan tẹ́ sọ yín sìn Fatima tẹ́ sọ yẹn sìn èmi ò rí ibi tí ẹ ti gbé àdìtì ẹ gbá àdìtì yẹn jáde ẹ dẹ̀ gbé jáde pé orúkọ ẹni báyìí ẹni sùúrù this has been ẹ̀yin lẹ́ni channel yín ẹni sùúrù kí ni idol ẹni sùúrù kí ni idol tẹ́ gbé jáde tẹ́lẹ̀ yẹn. nǹkan tá a kà yẹn ó wà ní Kanz al-Umar the treasure of deeds by Ali bin Uzam ẹ ti rí published by page number fún wọn volume 13 page 609 to 610 edit number 37609 tẹ́ bá débẹ̀ ẹ lè screenshot ẹ tẹ́ bá dé nùwé yìí ẹ máa bá ń bẹ̀. Yeah, bàbá ẹ kálẹ́ ẹ kú ètò àjò àṣẹ o. Ní tèmi o, I don't know much about what's it called because ten song pa I don't condemn one religion to another. And tẹ́sí àbáláyé bá mú ìṣlára á ṣe bó jẹ́ ti kìrìsìtẹ́nì náà ni á ṣe bó jẹ́ ti mùsùlùmí náà ni ètò bá ti mú tó ní kálukú bá ti mọ̀ pé ó ń ṣiṣẹ́ fún òun kí ó ṣe muslim ní èwo ló ṣiṣẹ́ fẹ́yìn. ìtò ń ṣiṣẹ́ bí oníṣẹ́ ṣe pè mí sí ọdún eégún. ẹ jẹ́wọ́ fún wa. ẹni sùúrù bò hold on bí oníṣẹ́ ṣe pè mí sí ọdún eégún ń lọ o. ẹ ṣe sùúrù èwo lẹ ń ṣe kí lẹ ń ṣe gangan. I'm a Muslim. So bẹ́ẹ̀ ṣe wọlé ẹ sọ fún wa pé muslim ní. Muslim ni mí. ẹ máa sá sí kọ́nà. mi sá sí kọ́nà Muslim ni mí. ẹ ṣe sùúrù tó níṣẹ́ ṣe bá pè yín tẹ́ ẹ bá lọ you are not a Muslim. Why? nǹkan tá a là sọ kọ́lẹ̀ ń ṣe. Now how? All right. Ṣé ẹ understand the Quran? Yín ká gbé Quran wá jáde fún yín. Now, there's what we call tolerance. Ẹni sùúrù bàbá, ẹ mọ mi ń tẹ̀lé nǹkan tó wà fáwọn ẹ bá sọ àbí kò tí wọ́n tó. You are not a Muslim. Ẹ̀yin ní kẹ́ ẹ jí nǹkan táwa ń sọ fún yín ni pé ẹ̀yin tẹ́ ẹ ní sense tẹ́ ẹ ń lo humanity tẹ́ ẹ mọ̀ pé we have to love ourselves. We are one. Kọ́ tó gbé ẹ̀sìn yìí wá. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ẹ̀sìn yẹn wọ́n gbé wá fún division ni. Ẹ tí wọ́n bá ní sense ẹ ti calculate pé kí ló wá dé òkè èmi lè máa ṣe pẹ̀lú àwọn Christian mo lè máa ṣe pẹ̀lú àwọn babaláwo àbáwọn oníṣẹ̀ṣe ẹ̀dẹ̀ sọ pé Muslim ní meanwhile àwọn àfáà sọ pé tẹ́ bá jẹ́ Mùsùlùmí o ẹ gbọ́dọ̀ jẹ oúnjẹ kíní oúnjẹ àwọn Yorùbá o ẹlẹ́bọ ni wọ́n o ó yẹ kẹ́ ti mọ̀ pé orí yẹn gbọ́dọ̀ tẹnu àfáà gidi jáde. ẹ ṣe sùúrù ẹ má sọ pé irú yẹn gbọ́dọ̀ tẹnu àfáà gidi jáde nǹkan tá a là sọ ni nà án mo fẹ́ gbé Quran jáde fún yín sìn. ọyẹ gbé jáde sà. ẹ kí n gbé Quran jáde ẹ kí n kọ́kọ́ fún yín ní ẹ kí n fún yín ní ìta lò lẹ́ẹ̀kan yẹn a ti lò kan lẹ́ẹ̀kan yẹn gbé jáde. ó yẹ ẹ̀ka ilé ṣé Arabic ní kí n gbé wá. ẹni tá à ń bá sọ̀rọ̀ dà. wọ́n ti dọ̀fẹ́. kí lorúkọ wọn. alele. irọ́ kò lè jẹ́ kó dọ̀fẹ́. ẹni kìíní kan NMS. NMS lórúkọ wọn yà. ẹ bá bínú. so ẹ̀ka àyà yẹn. You will never find the people who truly believe in Allah and the last day loyal to those who disown Allah and His Messenger, even if they were their parents, children, people in the extended family. For those believers, Allah has installed faith in their friends. Tẹlẹmí kọlẹ̀. Wọ́n kà lọ́wọ́ ni o. Ọ̀dọ̀ Shabab yìí ó ṣì ń kọ́. Ìwọlé ńgbà tó dá ní kan bẹ́ẹ̀. Hold on. This is not Quran. Kí wá ni? Wọ́n ní this is not Quran. Kí wá ni mo gbé wá?
Kini ani Dr. Mustafa Kataba. Shebi Quran, Now, hold on. Let me check from here. Okay, Chapter Quran chapter 58 verse 22. Quran chapter 58 verse 22. This is not Quran, okay? Hold on. Hey, shall we call Quran, right? Over there. Suratu Mujadila ya 22. Ele shi Quran to do in fún ara. Quran 52. So kò lè. 58. Verse 22. Verse 22. Nǹkan tí mo máa ń sọ fún wa ní ẹ̀yin èèyàn wa, àwa ọmọ Yorùbá a nọ́gbọ́n gan, a ní sense gan. A mọ̀ wípé àwọn nǹkan kan wà tá bá gbọ́ náà. Parent gan òbí kò lè sọ. So Ọlọ́run Olódùmarè tó dá wa gan kò lè sọ. Ṣé get? So téèyàn bá kọ́kọ́ gbọ́ Quran pé sínú Quran lélẹ́yìí, ìjọsìn mímọ́ mi kọ́kọ́ kà wọ́n ní sínú Quran lélẹ́yìí wà. Mo tún fún wọn mi. Wọ́n ní Now, ẹni sùúrù bọ̀dà. Okay. Ìkọ́tí chapter yẹn sọ fún wa sí. Ṣé ti rí lọ́dọ̀ yín sà? Mo ti rí. Ó yẹ ká. Ṣó yàtọ̀ sí nǹkan tá a gbé jáde? Ẹni sùúrù náà. Ẹ ṣe nǹkan tí n bá bí ní kẹdáhùn, ṣó yàtọ̀ sí nǹkan tá a gbé jáde? Ẹ mọ̀ àwọn ẹlòmíì náà máa rò pé bóyá àwa là lọ fọwọ́ kọ Quran. Ṣó yàtọ̀ sí nǹkan tá a gbé jáde? Bó ṣe kọ́ sí Bible, bó ṣe translate ní English kọ́ lọ́ yìí translate lọ́dọ̀ tẹ̀yìn. Ó yẹ translate ẹ̀ka ìtàn translate lọ́dọ̀ yín. Hold on, sorry. Ẹ̀ka, à ń gbọ́ yín. You will not find a people who believe in Allah and the last day having affection for those who oppose Allah and His messengers. Even if they were their fathers or their sons or their brothers or the kindred, those He has decreed within the earth and faith supported them. Now, ìkọ́táyà yìí sọ lélẹ̀. Ó yẹ tú sí Yorùbá fún wa. Ìkọ́táyà yìí sọ lélẹ̀. Ó sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Wọ́n tí o bá gbàgbọ́ nínú Al-Qur'an, believe lórí Ọlọ́run Allah àti òjíṣẹ́ ju àwọn mọ̀lẹ́bí ẹ̀. But to be sincere with you, this thing is convincing to me somehow. Ẹ má yọ̀ yẹ̀wò wà convincing. Ẹ kọ́kọ́ tú nǹkan tẹ́ ẹ kà. Ẹ bá ti wà convincing. Nǹkan tẹ́ ẹ kà tẹ́ rí yẹn ẹ tú. Ìkan tó lè sọ fún wa sí pé ìkan tó sọ fún wa, ìkan tó túmọ̀ sí níbí báyìí. AMS, nǹkan tí ó ṣẹlẹ̀ sí bọ́dà wa yìí, nǹkan tá à ń sọ pé Islam gbé dání gangan tá fẹ́ kí gbogbo ẹ̀yin Yorùbá mọ̀ náà lélẹ̀. Ẹ tẹ̀síwájú, ẹ ṣé. Ìkan tí wọ́ọ̀sì kan tó ń sọ fún wa sí pé ẹ̀sìn yẹn among the 5 pillars of Islam, faith wà ń bẹ̀. Ó ń sọ fún yẹn pé faith yẹn nígbàgbọ́ nínú ẹ̀sìn nínú Allah ó ṣe kókó gan o. Nígbàgbọ́ nínú Allah pẹ̀lú àwọn òjíṣẹ́ rẹ̀. Nígbà kò nígbàgbọ́ nínú wọn ju àwọn mọ̀lẹ́bí ẹ̀gbọ́n lọ. But nínú Quran kan náà láti rí àyà tó sọ bẹ́ẹ̀ pé. Ẹ ṣe sùúrù, ẹ ṣe fi Quran kan lẹ̀, ẹ kọ́kọ́ parí ilé. Ẹ kọ́kọ́ ka ilé náà fún wa. Ó dẹ̀ tún sọ pé ìwọ tó bá fi lè nígbàgbọ́ nínú Allah promise such people spiritual support, paradise, and His pleasure. Hello, are you there? À ń gbọ́ yín sà, gbogbo àlà ń gbọ́ yín sà. So, mo ti sọ ìtumọ̀ faith ló Títú Kúránì fún wa sà. Mo ti tún fún yín yẹn. Títú fún wa ẹ kàn bàbá yín, ìyá yín, ọmọ yín, gbogbo ẹbí yín. Tí wọ́n bá ṣe Islam, kí ló sọ ń bẹ̀ yẹn? Ẹ tí ì ṣàlàyé ibẹ̀ fún wa. Kò sọ gọ́kàn tó ní ó máa ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ sí wọn. Kí ló sọ pé kẹ́ ṣe fún wọn? Kò dájọ́ mi bá yunifásitì tẹ̀sán fún tó yìí, kò dájọ́ síbẹ̀. Láti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn, àti bẹ̀rẹ̀ ẹ̀ ló ti sọ ẹ̀ka láti bẹ̀rẹ̀, kí ló sọ? You know what? One thing tí mo ní ever ṣe ní ayé mi, yeah? Òun ni pé mi ń bú ẹlẹ́sìn kejì. Bu yín ẹ comment section. NMS ẹ má wo comment, ẹ má bínú ẹjọ́. Comment section bá wa tap ó yẹ ká ti dé 1 million plus ẹjọ́. So NMS ẹ kàn ká bẹ̀yẹn láti bẹ̀rẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí bẹ̀yẹn sọ. Nítorí ti ní àwọn bàbá yín, ìyá yín, ọmọ yín, àbúrò yín, aládùúgbò yín, alábàtàn yín, kí ni Allah sọ pé ẹ̀yin Muslim kẹ́ má ṣe fún wọn. Ibìyẹn la fẹ́ kẹ́ tú ẹ ṣe. He has decreed within their hearts faith and supported them with spirit from Him, and He will admit them to guard them to His evil slowly. Ayé aláwọ̀ ní dá. Àná bí ò ní jèrè. No, bro, sorry.
ẹni tí ń ṣépè yẹn kí ló fa ìpè bẹ́ẹ̀ yẹn ṣé bá ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀dá. ẹ má bínú ẹ má bínú. ẹ̀wọ̀n àfa ẹ má bínú ẹjọ́ ẹ má bínú àfa ẹjọ́ ní sùúrù náà ẹjọ́ náà àfa bàbá ẹjọ́ NMS kí ni àti bẹ̀rẹ̀ yìí sọ ẹ wo bíbẹ̀ yẹn tó ti sọ pé. You will not find a people who believe in Allah yes, and the last day having affection for those who oppose Allah. Yes. And His messenger, even if they were their fathers, like. Kí ló sọ bẹ́ẹ̀ yẹn lè túbọ̀ ẹ bá tún Yorùbá gbogbo àwọn ọmọ Yorùbá ń gbọ́ yín ẹ ṣe. You will not find people who believe in Allah and the last day. What you believe in Allah, the last day. Yes. Having affection for those who opposed Allah. I don't know the meaning of affection in Yoruba language. So, le máa ń sọ Òyìnbó tó pé Òyìnbó ló ń lọ lẹ́nu yín, ẹ gbé Òyìnbó ṣe dùn lẹ́nu yín. Wàá mọ̀ fún ẹ ní Yorùbá. Ẹ jọ ṣe ẹ lè wọ́n mi lọ́wọ́, ikọ̀ tí Yorùbá mọ̀. Ẹ jẹ́ tó fún yín mi, lóyà ńkọ́, ṣe ti bá lo lóyà, ṣe lè tún yẹn náà. Tẹ́ bá lo lóyà, pé yes, when you are loyal to someone, ìtumọ̀ ẹ pé o fi ọkàn tán ẹni yẹn, kò sí o lè kú tán fún ẹni yẹn. Tó bá wá ní kẹ́ máa lóyà fẹ́ ni yẹn kọ́, kí ni ìtumọ̀ ẹ? For you to be loyal, distance yourself from the person. Okay, so bàbá yín, ìyá yín, ọmọ yín, ìyàwó yín, àbúrò yín, bọ́dà yín àti yín, mọ̀lẹ́bí yín ni Allah sọ pé kẹ́ ṣe báyìí sí. Kí lẹ rí sí Allah àti Muhammadu tó sọ báyìí? Now, let me say something. Let me say something. No, ẹ kọ́kọ́ dáhùn kí lẹ rí sí Allah àti Muhammadu pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ẹ ṣe. Nínú Quran náà ẹ lọ́wọ́ Quran dáadáa. Ẹ dọ̀nà. Ẹ kọ́kọ́ a máa tẹ bá ti túbí ìbàyìí náà a máa wá lọ síbi kejì yẹn. Ẹ ó dàn. Nínú Quran yìí náà mi ń ṣàfà o. Ok, ibo lẹ fẹ́ ká lọ ẹ̀yà ta tó lọ ẹ̀kọ́. Nínú Quran náà ni àyà kan wà tó sọ fún ẹ pé bàbá ẹ bọ̀wọ̀ fún bàbá ẹ. A máa lọ bẹ̀ mú mi tẹ́ ẹ̀ sọ. Kódà kọjá ẹlẹ́bọ. Kò sí ìtẹ́nsọ yẹn kò sí bẹ́ẹ̀ kò sí inú Quran. Ó wà bẹ́ẹ̀ o. Kò sí ẹ fi hàn wá. Oh, I'm coming. I'm going to bring. No. So NMS tẹ tó lọ NMS ẹni sùn tẹ tó lọ. I'm here with you. Ẹ kọ́kọ́ tú eléyìí dáadáa náà ẹ tú dáadáa náà eléyìí kí ló sọ mẹ́yìn. Hold on, I'm coming. So mi ìmọ̀ pé bẹ́ẹ̀ ṣe gbé ìbò tó ẹ wá sọ pé ẹ mọ̀ túmọ̀ affection lọ́dọ̀ yẹn òun dẹ̀ lẹ́ rí ìfẹ́. So ó ní kẹ́ máa nífẹ̀ẹ́ ìyá yín àti bàbá yín àtọmọ yín. Kò sọ ìkọ́ tó túmọ̀ sí kọ́ nìyẹn. Ẹ̀yin lẹ tú Gẹ̀ẹ́sì yẹn ó yá kí ni túmọ̀ ẹ̀ ní Yorùbá ẹ bá mi tú. Hold on, bro. Ẹ jẹ́ ń táìpù síta tẹ bá ní nǹkan tí mo sọ kọ́ ni gbogbo ayé ẹ̀yin lẹ kú kà jáde èmi dẹ́kan bá yín tú ní Yorùbá torí kọ́ tú Yorùbá ó rọ̀ mí lọ́rùn tó ó jẹ́ dè mí. Ẹ̀jọ̀ kò tó kémi ṣàfà ẹ̀ ká fa mi ànàkùnmùlà ẹ̀jẹ̀ bá tún kíní ẹ̀ síta. Kò tí kan tó bá kan máa pè wọ́n pásọ̀ ẹ máa gbọ́ ẹ̀wọ̀n NMS ẹ kọ́kọ́ tú èmi nìkan mò ń bá yín sọ̀rọ̀ bàbá ẹ jọ. Bàbá bẹ́ẹ̀ NMS mi nìkan mò ń bá yín sọ̀rọ̀ ṣẹ́gbọ́ ẹ̀gẹ́t kò sẹ́ni wọn bọ̀m̀báàdì yín ṣẹ́gbọ́ so báyìí sin ẹ bá wa tú èyí tẹ́sọ yẹn ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ àbí ìfẹ́ kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ so ó ní kẹ́ máa nífẹ̀ẹ́ bàbá yín àti ìyá yín kí lè rí sí Muhammadu àtàlà báyìí. ẹ wo ń bọ̀ náà ẹ wo Quran yìí. Ẹ tí ì tú eléyìí tán náà ẹ tú Quran 73. Máa lọ bẹ̀ chapter 17 verse 23 to 24. Mo máa bá yín tú mo fẹ́ kẹ́ yanjú eléyìí. Ẹ bá mi tú lè ẹ ká fa ìbá mi tú. Ẹni sùúrù. Ẹ ká fa ìbá mi tú. NMS Allah àti Muhammadu ti ní kẹ́ kórìíra bàbá yín ìyá yín ọmọ yín tó bá ti ṣe Islam. Ọlọ́run sọ bẹ́ẹ̀ o. Kí wàá ló sọ kí ni ìtumọ̀ ẹ̀ bóun lẹ rí ajú àti ìjọba. Bàbá ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Ló ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn. Kí wàá ní ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn ẹ má yẹ ká gbé báyìí. Kí ni ìtumọ̀ ẹ̀? Ẹ kọ́ àfa tú fún yín àfa lè tún dáadáa fún yín. Ok yẹ kí pa àfa kọ́ ràn yín lọ́wọ́ àfa ògo àgbáyé fàkàrù shabab ẹ̀kalẹ̀. Ẹ̀kalẹ̀ sà ẹ kú ètò ẹ̀kọ́ àtòrọ̀. Ẹ lè bá wa ka kùnà tí kò bá ń gbé lárúbáwá sí. Ẹ ṣeun kò ní bàjẹ́ fún Ifá. MS bá wọn gbé lárúbáwá sí. Ó ti wà ń bẹ̀.
bada istiaza wal basmala bismillahir rahmanir rahim. Àkọ́kọ́ náà ṣé ẹ gbà mí láàyè kí n sáré ṣàlàyé nǹkan ẹyọ kan kí n tó tú àyà yìí. olówó èkúṣẹ́ wà ń bẹ̀. ogun àgbáyé Mò ń dá yín lóhùn. ṣe ẹ máa ṣe mọ̀ pé bọ́dà wa ilẹ̀ fẹ́ ràn lọ́wọ́ kò tí wọ́n kàn ní pé kẹkàn bá àwọn tu so ìrànlọ́wọ́ lẹ́fẹ́ ṣe wọn tẹ́ bá ti ṣe tán ká ẹ̀ṣẹ̀ bẹ́yìn sọ ẹ̀kàn bá wọn tu ẹ ṣe bàbá. ó yẹ tán máìkì yín àáfà kẹwàá tù torí ọ̀dọ̀ yín yẹ kù láṣẹ mí tì yín. Mo ti padà lọ off gbogbo app mi pátá bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe yẹn lóyìn mo tún fi padà wá wọlé. Ṣé rí àlàyé kan tí mo fẹ́ sọ ní ibi báyìí? Kẹ́ tó lè mọ nǹkan tí àyà ń sọ nínú Al-Qur'an, ẹ rí i pé Ọlọ́run sọ nínú Al-Qur'an pé àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n lòun bá wí o. Ọlọ́run yìí sì bá òmùgọ̀ wí. Inú mi dẹ̀ dùn púpọ̀ ń pe ní pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n ilẹ̀ wà nínú yàrá yìí. So tí àyà Al-Qur'an kan bá wá ń sọ ọ̀rọ̀ kan tó bá jẹ́ pé ní pé ó fẹ́ rí bákan ohun tí wọ́n bá ń bá bọ̀ lẹ́yìn ní àyà yẹn ni ó mọ̀ tàbá pẹ̀lú nǹkan tí wọ́n ń sọ níwájú tẹ̀ǹtù yẹn. So ló fi jẹ́ pé ní pé àwọn onílárúbáwá ní kinní kan tí wọ́n ń pè ní lóga. So èèyàn ò dẹ̀ lè tú lárúbáwá àbí Al-Qur'an láìsí lóga. Kò sí bí èèyàn sì fẹ́ ṣe tẹ́ ẹ bá fẹ́ gbọ́ yé lóòótọ́ tó dẹ̀ jẹ́ pé ní pé àlàyé gidi tó múnádóko ilẹ̀ fẹ́ gbọ́ lẹ́nu wa. Inú mi ó dẹ̀ dùn púpọ̀ àti rẹ́ni tó jà fà tó dẹ̀ jẹ́ pé ní pé nígbà tí tóun gbé dání tí ó padà yé bá mi ó padà kúrò nídìí ìjà fà yẹn. A dẹ̀ ti rí kèfèrí tó jẹ́ pé ní pé nígbà tóun náà padà rí pé ṣépò òun ò sí lójú ọ̀nà ó padà gba Islam. A dẹ̀ ti rí nínú mùsùlùmí tó di Christian, a rí nínú Christian tó. àáfà èyí tẹ́ wo èyí tẹ́ sọ yẹn gbogbo nǹkan tẹ́ ìtàn yẹn kò wá sí ẹ ṣe yẹn gan-an ẹ ti ṣe àlàyé Kùránì tán bàbá. ẹ ka kínní ìkẹtù. ẹ bá wa kàkẹ́ wá fi ṣe ó wá yẹ tán máìkì yín padà kẹ́ẹ̀ka kẹ́ẹ̀tù ẹ ṣe. àdúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ń gbọ́? لا تجدوا قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من عادى الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها. Fuji star ti sá lọ kò gbọ́dọ̀ jẹ́ ti bẹ́ẹ̀ lọ o o. nẹ́tíwọ́ọ̀kì ni àkókò jẹ́ bẹ́ẹ̀ Nẹ́tíwọ̀kì náà padà sókè. wọ́n fún wa Fuji yẹn gan kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o nẹ́tíwọ́ọ̀kì ni. so ṣáàfà yẹn kánlẹ̀ ni. kì ni mo ti rí wọn. mo ó rí yàrá pé nẹ́tíwọ̀kì wọn ló já wọn rọ̀dí aláwọ̀ á ní ìwúná bàjẹ́. ẹgbọ́n wọlé padà. ìyàn wá tíyàn ti lè fi Fuji náà ka kí o. kò sí wé kéwú kò sóhun tẹ́lẹ̀ fi ka kéwú èèyàn máa ń kà bí ẹni kéwì ni. tíyàn bá tiẹ̀ fi sun rárá kò bá tó bọ̀ Fuji làwọn lò. lájà. àṣebẹ́ tí invite wọn wọlé ẹ̀jẹ̀ ṣọ́ọ̀bù nẹ́tíwọ̀kì ni nẹ́tíwọ̀kì ọ̀lẹ́lẹ̀ yìí o. Mr. Inemes àáfà yín mà ti kánlẹ̀ ṣe ní àáfà mi. ni wọ́n ti wọlé nẹ́tíwọ̀kì ni nẹ́tíwọ̀kì mo túrọ̀ sí ogun àgbáyé ṣéun lánàá nẹ́tíwọ̀kì ni. wọn gbọ́dọ̀ lọ sí àwọn tó ń fẹ́ bá bàbá jà torí wọ́n ń bú Muhammadu. wọn tó wọn lè dúró dífẹǹdì Muhammadu nù. ẹjú tún wọn gbé wọlé. Ṣúgà tí kọ́ tẹ̀mí rí sí ìpàwọ̀ tẹ̀ ń sọ yìí bàbá. Ṣúgà tó Lukman.
Gratitude towards parent and father. Anyway, what do you àràfààyàn àfààyàn wọlé Àgbáyé padà. wọ́n ti dé ògo àgbáyé wọ́n ti wà ń bì. Bọ́ ibẹ̀ yẹn ṣé bẹ́ẹ̀ bí wọ́n rìpọ́ọ̀tù ibẹ̀ yẹn wọ́n ń jábọ̀ padà. àwọn rìpọ́ọ̀tù bẹ̀rẹ̀ ṣe báwọn náà ń lo bẹ̀ ìbò náà rìpọ́ọ̀tù. Wọ́n ń jábọ̀ padà sómi mọ́ ẹni tún gbé wọn igi. àwọn ni. Because ìkan tèmi mọ̀ ń pa ẹ̀ ṣé ń gbọ́ bàbá mo sọ fún mi pé mò ń ṣàfà mi lọ́dẹ kéwù o. Surat Lukman sọ nípa even if your parents are unbelievers you have to respect them. Muslims should not follow parents in matters against faith, but must still treat them kindly and respectfully. Ẹ side man. Hello. Hello. Lórí à ń wá kógo àgbáyé dé náà ni. Ṣé ẹ̀mẹ̀sẹ̀ bá wọn gbé yẹn síbẹ̀ tó bá di túbẹ̀ yẹn kọ́ sọ bí tí wọ́n fẹ́ kà yẹn ká bá wọn kà jáde. Ibo nìyẹn. Ẹ jẹ́ ẹ parí eléyìí tẹ́ bá ti yanjú ẹ̀ ká bá yín gbé mi tẹ̀lé. Ó mọ sọ fún yín ni o. Tí mo kà dáadáa tí bàbá àti ìyá ẹ̀gbọ́n bá jẹ́ ẹlẹ́bọ. A ní ṣe ti gba eléyìí ká wá bá yín gbé mi tẹ̀lé fẹ́yìn sí. Èwo eléyìí tí a kọ́kọ́ kà lákọ̀ọ́kọ́ yìí. Ẹ jẹ́ kó gbọ́ àgbáyé dé kó ṣàlàyé yẹn máa mú súrè mi jáde fún ẹ̀yin ni. Surah Lukman Surah Lukman 13.15. ẹ wo ògo àgbáyé yẹn ti ká ń lẹ́sẹ̀ kò lè wá mọ́. So Mr. NMS. So tí wọ́n bá ń jọ́sìn fún Ọlọ́run àgbà NMS. láti ara òbí tó bí. Mr. NMS. Baba, I deal with you. Ṣọ́rọ̀ Ọlọ́run ṣó lè contradict ara wọn? Nah, never. Never, okay. Èyí tẹ́ sọ pé Suratu Lukman ó ní kẹ́ ṣe dáadáa sóbi yín, a ṣe máa lọ síbẹ̀ o, but ẹ kọ́kọ́ explain verse ilé fún wa. Ẹ jẹ́ ká understand verse yìí, then we go back to Suratu Lukman. From nǹkan tèmi understand nílé lẹ́yìn sìn, ó ń sọ fún wa pé ẹ ní láyé bá àwọn tí ó ń jọ́sìn fún Ọlọ́run according to nǹkan tó kọ sí ibẹ̀. Allah ò kì í ṣọlọ́run. Now, nǹkan tó kọ jù síwájú síyàn, ó kọ̀yìn sẹ́lòmí o. Ẹ máa lo ní èdè yẹn gangan. Tó bá ti rí bẹ́ẹ̀ yẹn kó níwájú máa lo wájú kẹ́lẹ́yìn mọ́ lẹ́yìn. So be it. Allah Ọlọ́run ni òun ló kọjú sẹ́yìn. So bí tó kọjú síwájú fún yàn, ẹ̀yìn ló kọ fẹ́fẹ́ lòmí o. Àní kó níwájú máa lo ẹ̀yìn kẹ́lẹ́yìn náà máa lo wájú. Nǹkan tèmi rí tẹ́lẹ̀ yìí sọ ń gbà yín pé ẹni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run. Allah is not Ọlọ́run Elédùmarè. Same character. Now, mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín sá. Kí ni ìtumọ̀ Elédùmarè? Ká ẹ yanjú kíní ẹjọ́ tẹ́ bá jẹ́ Yorùbá ẹ kà ká yanjú ẹ. Ìbéèrè tó máa ń béèrè yẹn ìmáa ń wo ẹlòmíì pé tó bá jọmọ Yorùbá in the first place ò ní right láti wá béèrè pé ta ni Ọlọ́run Elédùmarè. Àwa máa ń gbogbo wa la mọ̀ kò dìgbà tó bá dẹ̀ ń kọ sínú ìwé kan pé ẹ lọ ka ìtumọ̀ Ọlọ́run Elédùmarè lélẹ̀. Gbogbo wa ohun tó fi bí wa ni gbogbo wa la mọ̀ ohun tí Yorùbá ń pè ní Ọlọ́run Elédùmarè. But sometimes tẹ́ bá ń béèrè àwọn question yẹn máa ń wo ẹlòmíì gbà mí pé okay ó wá gbé bàbá oníbàbá wá fi tákà bàbá àti ẹni. Ìgbà tó gbé foreign things wá fún ẹ tó wá ń fi gba ìga wọn gbága pẹ̀lú títí ẹ kọ́mọ Yorùbá máa béèrè pé ta ni Ọlọ́run Elédùmarè ẹ máa worú béèrè yẹn. So ká wá ṣẹlọ gbéwèé kan wá
pé àìwé yìí lẹ máa kà ó adé àṣẹ máa sọ ìwọ̀n tó bá fẹ́ mọ̀ nípa ilẹ̀ Yorùbá wàá fi táìmù ẹ lẹ̀ wàá lọ kọ́ Ifá so tó bá lọ kọ́ fà ìgbà ẹni wàá tó mọ̀ pé okay this is a Yorùbá wàá lọ mọ̀ many things bẹ́ẹ̀ kó máa wá bíbá yìí pé ta ni Ọlọ́run ìbéèrè yẹn sáǹdì bákan so àti wọn tó máa wá sókè tó tún máa wá béèrè ẹja máa mọ nǹkan tá a máa sọ o. Ìbàdàn ta lọ́lọ́run gbé. Now nǹkan tí tèmi kíni tó túmọ̀ sí yìí what to believe to the Muslims yeah tó believe ní Ọlọ́run Allah àti òjíṣẹ́ ńlá ẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó dẹ̀ believe in the last day àwọn ti ṣe ààyè ọ̀tọ̀ fún yín ààyè ìkẹ́ àti ìgẹ̀ fún yín ṣé tún gbọ́ wọ́n ní fún àwọn tí wọ́n kọ nínú ayé ayé ní gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn wà bẹ́ẹ̀ yẹn wù tọ̀dọ̀ yín ó ní nínú ayé ayé náà bẹ́ẹ̀ wù ẹ jẹ́ kí wọ́n lọ gbé ìtí wọ́n fẹ́ kà yẹn wá. ó ní mò ń ṣàlàyé fún yín ó ní. ok ṣẹfẹ tẹsí gbogbo ayé ti rí ilé pé Allah sọ fún àwọn Muslim ó ní tí bàbá wọn ìyá wọn ọmọ wọn gbogbo ẹbí wọn tí ó bá ti ṣe Islam ó ní kó kórìíra wọn so èyí tẹ́lẹ̀ fẹ́ kà ní ẹmu wa kò ní kó kórìíra wọn wà oyè ẹka pàtẹ́ ẹ̀fẹ́ kà lèmi báyìí ẹ̀yẹ ẹ̀ka ti ń ọ̀yà. ó ní he will admit them into gardens okay ṣe ìran okay now ìkan tó ń túmọ̀ sí sí pé kódà àwọn ọmọ ìyá. sísàlẹ̀ ni ayé ayé ti bẹ̀rẹ̀ ni sísàlẹ̀ ló ti bẹ̀rẹ̀ ni. ẹni sùúrù bàbá you have to read and understand something now kẹtọ́lé sọ̀rọ̀ sí tẹ̀yìn kó lè máa sọ̀rọ̀ gbáwó wàá sọ̀rọ̀ bó ṣe yí ẹ sí ni. ẹ jẹ́ ká fi ilẹ̀ ẹ wọ́n ètò ìsàlẹ̀ àárín ẹ ṣe bó bá ṣe rìn kẹ́ ṣáà parí ẹ̀ tẹ́tù fún wa ṣe. èèyàn máa ṣe ká bó ṣe yẹ. so ó wá sọ bẹ́ẹ̀ ni pé mo ti ṣàlàyé sí ilẹ̀ tó pé wọ́n tó bá bìlẹ̀ fún Ọlọ́run aláàrùn blábàbla mo ti ṣàlàyé fún yín ó wá sọ bẹ́ẹ̀ fún yín pé. blábàbla yẹn yé wa o ẹ ṣàlàyé fún yín. mo ṣàlàyé fún bẹ́ẹ̀ pé wọ́n tó bìlẹ̀ fún Allah to believe in the last day to the belief in what is it called òjíṣẹ́ Ọlọ́run ààyè ọ̀tọ̀ ti wà fún yín ààyè ìkẹ́ àti ààyè ìgẹ̀ ti wà fún yín ó wá jẹ́ tí wọ́n sọ pé àwọn tó jẹ́ olólùfẹ́ ìyẹ́ àti bàbá ẹ̀ pẹ̀lú ọ̀mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n bá tẹ̀lé ẹ̀sìn Islam tó tẹ̀lé Allah yìí ò ní pé torí wọ́n ti jẹ́ Muslim nígbàgbọ́ òdodo yẹn kó máa kó wọn. kó máa ṣe kí ni kí ló ní kó máa ṣe. kí ló ní kó máa ṣe. kò ní kó disrespect wọn àbí kó táwọn lù. kí ló wá sọ ń bẹ̀ kí ló sọ ẹ̀kan tú kí ló sọ nǹkan tó sọ ló yẹ kẹ́ tú fún wa kí ló sọ ń bẹ̀ yẹn. òun náà mò ń túmọ̀ sí bẹ́ẹ̀ pé àwọn tó súnmọ́ ẹ yẹn o yìí ò ní pé torí wọ́n súnmọ́ ẹ yẹn ọmọ àwọ̀ òsìkọ̀ ní pé ọmọ àjàǹfààní yẹn o. níbo ló ti sọ bẹ́ẹ̀ mi ẹ̀ka nǹkan tó wà ń bẹ̀ yẹn tó kọ gangan là ń sọ fún yín tẹ bá ti ń sọ nǹkan mi tí ó sì ń bẹ̀ àmọ́ máa interject yín kí ni Allah sọ ń bẹ̀ yẹn fún. but brother now let me what's it called clear something to you. What's it called? Le torí pé ẹ̀sìn or whatever. Even ẹ̀sìn wa gan ẹ̀sìn Islam sọ pé your family they are number one to you. Also nípa disobedience to parents. Disobedience to NMS ẹ lè máa fi ìròrí sọ̀rọ̀ nínú Islam nǹkan tó bá lẹ́rìí tó wà ní Quran lè máa sọ abadis ẹ lè máa fi ti yín kẹkàn máa sọ pé Islam sọ báyìí tó bá wà ẹ sọ ayé àyíká bá yín kà yí tá gbé fún yín ẹ tí kà ẹ kàn sọ ti yín láì mẹ́rin wá ṣe get níbí a kì í ṣe bẹ́ẹ̀ a máa ń mú ẹ̀rí wá pẹ̀lú nǹkan tá a bá ń ṣe ẹ ṣe Sarilex ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ lè ṣe Mike Mr NMS wọn ò ṣe tán. ẹ wo Suratu Lukman yanjú kan ẹ lọ ń gbé Suratu ẹ̀kẹta ẹ̀yin tẹ ẹ̀dẹ̀gbóyìnbó. ẹ wo Suratu Lukman. no ó dà pọ̀gù àgbáyé ti dé padà mi ìmọ̀ bí i network wọn ti dáńsìn. ó ti dé. mi gbé kíní fún fàánsì ẹ ṣe.
so ti ya. ti yá ó yá ẹ fún wa jù. ẹnikẹ́ni nínú àwọn èèyàn tí wọ́n bá gbà pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n gbà lótìtọ́ àti lódodo tí wọ́n dẹ̀ gbà pẹ̀lú ọjọ́ kẹyìn pé tọ̀ ọjọ́ kẹyìn máa ń bẹ tí wọ́n dẹ̀ gbà pẹ̀lú ń tá a fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run wàláwù kẹ́nu àbá àrùn kódà kí wọ́n jẹ́ bàbá wọn àwọn àbùnà àrùn àbí kó jẹ́ àwọn ọmọ wọn àwọn ìkìwánà àrùn àbí kó jẹ́ àwọn ọmọ ẹ̀yà wọn àwọn àṣírà tàrùn àbí kó jẹ́ kọ́sìn wọn ulaika kataba fi qulubihim li imana wa ayyadahum bi ruhi tí àwọn tí Al-Qur'an sọ bẹ́ẹ̀ ni pé ẹni tí ò bá ti lè gbà pẹ̀lú ẹ̀sìn Islam tí ò bá ti bá yín sí ẹ̀sìn Islam Al-Qur'an ní ẹ jìnnà sí wọn tó bá wá jẹ́ ọmọ yín ní ò bá bá yín sí ẹ̀sìn tá à ń ṣe yìí Al-Qur'an ó ní ẹ jìnnà sí wọn kódà tó bá yẹ pé bàbá rẹ ló bá rí pé kèfèrí ni lẹ́yìn ìgbà tó ti wá preach fún tí ò gbọ́ ní ìwọ ọmọ sí bàbá òun ni kó pé láàrin yẹn in tí bàbá rẹ bá ń ṣe yẹn o gbọ́dọ̀ bá ṣe tí ń bá ń sin nǹkan míì nígbà tí o ti sin ẹ má sin nǹkan míì tí ó bá sin ó kàn ní kọ́ máa òun bá náà sin ni mo ṣàlàyé rẹ ní mo ń tẹ̀lé rẹ fún yín ni ẹ má fi kún sa ẹ kàn fọ́ bóyá sọ ọ̀ya mo wá ń bá ọ̀rọ̀ ní bọ̀sà wọ́n yìí rẹ̀ lù ú jánà tí ń tẹ̀jírí mínta tí a ní àrò ṣé wá rí gbogbo àwọn tí wọ́n bá ṣe eléyìí tó jẹ́ ń pe ní pé àwọn tí wọn ò bá wọn sí ẹ̀sìn àwọn tí wọ́n ń sí ẹ̀sìn nìkan ni wọ́n bá ṣe àwọn tí wọn ò sí ẹ̀sìn Islam wọ́n fi wọ́n sílẹ̀ tí wọ́n ń jẹ́ kí wọ́n ṣe tiwọn táwọn náà ń ṣe tiwọn Ọlọ́run wá bá wọn ṣe àdé nínú Al-Qur'an pé òun ó jẹ́ kí wọ́n wọ àlìjánná èyí tí àwọn akérèmọdò tí wọ́n máa sàn nísàlẹ̀sàlẹ̀ rẹ̀ wọ́n wá ní khalidina fiha wọ́n máa bẹ níbẹ̀ wọ́n ó ṣe gbére rọ̀díyàlọ́hù wọ́n ó rí ìyọ́nú Ọlọ́run ọba a ní ń wá rọ̀dú Ọlọ́run ó sì yọ́nú sí wọn ní ìyọ́nú gan-an. Ulaika Hizbullahi Allah inna Hizballahi humul muflihun gbogbo àwọn tí wọ́n bá lè ṣe eléyìí tí wọ́n ò bá àwọn kèfèrí ṣe tí wọ́n ò rò pọ̀ mọ́ àwọn kèfèrí Ọlọ́run ni wọ́n ti di ẹni èrè o wọ́n ti jèrè wọ́n kí ni èrè tí wọ́n wà jẹ òun náà ni yudkhilul jannati òun ni pé wọ́n wọ aljanna tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama náà sótó kùsà. ẹ̀hún afa wo àgbáyé nǹkan tí ẹ kà mo fẹ́ kó yé o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ ṣàlàyé nǹkan tí Allah àti Muhammadu sọ mí wá ni pé tí ẹ bá ti jẹ́ muslim tí ìyá yín bàbá yín ọmọ yín mọ̀lẹ́bí yín tí wọ́n bá ti ṣe Islam ó ní kẹ́ má bá wọn ṣe bẹ́ẹ̀ ni kẹ́ jìnnà sí wọn ẹ ṣe má ìtọ́ba pé bẹ́ẹ̀ ni kí gbogbo ọmọ Yorùbá gbọ́ yín ẹ ṣe. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn àwọn tí wọn ò bá bá yín ṣe. ẹ ṣe sà so nǹkan tí a sọ fún àwọn èèyàn náà òótọ́ ni wọ́n sọ fún wa yìí tí èèyàn bá ti jẹ́ muslim ó gbúdọ̀ kọ bàbá ẹ̀ lẹ̀ ọmọ ẹ̀ ìyàwó ẹ̀ ẹbí ẹ̀ tí ó bá ti ṣe Islam ó gbúdọ̀ kọ lẹ̀ kò lẹ́tọ̀ọ́ àti ṣe dáadáa sí ẹ̀yin tẹ́ bá ti ṣe báyìí Allah wá ní òun ṣèlérí fún yín pé òun máa fi yín sí ọgbà ìdẹ̀ra ìyẹn àlùjànnà tí omi ti ń ṣàn tẹ́ ti máa jẹ gbádùn so ẹ ṣe gbogbo lé. ẹ dákun o mò ń múra sílẹ̀ fún yín mò ń retí kẹ́ pè mí o. nǹkan yẹn lè ṣe máa sọ nǹkan tá à ń sọ ni pé gbogbo muslim ló máa jóná àrí nínú Suratul Maryam tó tẹ bá lè sọ sí. ẹ ṣáwo àyàwó nínú Suratul Maryam àyàwó. torí ẹ kàn sọ àyà tó wà èmi náà ti gbé Al-Qur'an gan náà dání gan síwájú kó tó di pé mo wá join. ẹ lè máa ṣí lọ́dọ̀ tí náà ń bẹ̀ yẹn.